Ẹ̀yin èèyàn lé èwo lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist èyí tún ta lẹ́nu o, èyí tún lágbára o. Wọ́n ní àǹtí wa Aro, wọ́n ní ṣe náà ń yí ńlẹ̀ náà ń sunkún o. Wọ́n ní torí pé kábíyèsí wọ́n ti lọ ti ibi tí wọ́n ti ń ṣàdìrẹ, fátírì tán ti ń ṣàdìrẹ. Wọ́n ní kábíyèsí lọ́ọ̀kẹ́ pa. Wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní kábíyèsí ò bá àwọn olórí rẹ̀ rìn. Wọ́n ní nítorí pé kábíyèsí ti ní sùúrù tó fún wọn. Wọ́n ní kábíyèsí ti ní sùúrù gan-an fún wọn. Wọ́n ní kábíyèsí dúró fún wọn láti wo nǹkan tí wọ́n fẹ́ ṣe. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí kábíyèsí rí pé wọn ò gbé ìgbésẹ̀ kankan, wọ́n ní kábíyèsí pa ojúdé fún wọn ni o, ẹ̀yin ará ilé. Wọ́n ní àǹtí wa, wọ́n ní wọn ò lọ sí ṣọ́ọ̀pù àdìrẹ ní fátírì, wọ́n ní wọn ò lọ bẹ̀. Wọ́n ní gbogbo àwọn ọmọ tó ń ṣiṣẹ́, wọ́n ní àwọn náà ò wá. Wọ́n lẹ́ẹ̀kọ̀kan làwọn ọmọ yẹn máa ń wá. Wọ́n ní torí ìdí èyí, wọ́n ní wọ́n lose business. Wọ́n ní inú bí kábíyèsí nígbà tí wọ́n gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí. Wọ́n ní bí kábíyèsí ṣe send àwọn guards wọn nìyẹn kan lọ tibẹ̀ pa. Wọ́n nígbà tí àǹtí wa gbọ́ wípé kábíyèsí tibẹ̀ pa, wọ́n ní kí ni àǹtí wa ń yí ńlẹ̀ o. Lọ́ ń fi gbogbo ara wọn yí ilẹ̀ tó ń pariwo tó ń sunkún. Wípé báwo ni kábíyèsí ṣe máa ṣerú nǹkan báyìí fáwọn. Kí ló dé tí kábíyèsí fi máa fi ìyà jẹ àwọn. Tí kábíyèsí ò bá ti ẹ̀ fẹ́ káwọn gbénú pálásì mọ́, ìyẹn ò lè dùn àwọn tó kí kábíyèsí gba àdìrẹ fátírì lọ́wọ́ àwọn. Wípé láti ìjọ́ yìí táwọn ti bẹ̀rẹ̀ sí invest sínú complain yìí. Wípé kí ló dé tó yẹ pé ìsìn tí gbogbo nǹkan wá ti wá ready, tí everything ti wà okay, òun ni kábíyèsí wá gba àdìrẹ lọ́wọ́ àwọn. Ẹ mọ̀ pé àǹtí wa wọ́n jẹ́ entrepreneur nínú àdìrẹ. Èyí tó jẹ́ pé wọ́n ní fashion weeks, èyí tó jẹ́ pé wọ́n ní London àti ní Nàìjíríà. Wọ́n ní wọ́n ti jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ti ń ṣe business yìí tipẹ́ pẹ̀lú kábíyèsí. So wọ́n ti wà nínú business àdìrẹ yìí tipẹ́. Wọ́n dẹ̀ ní pé London ni wọ́n ti school bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní lawyer ni wọ́n. Then nǹkan tá a dẹ̀ tún gbọ́ òun ni wípé àwọn ni late granddaughter of Ọọ̀ni Ajagun Adémúlúyì, king of the Ilé-Ifẹ̀ kingdom ní ìgbà kan. Nǹkan tá a gbọ́ nìyẹn. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí wa Aro, wọ́n ní pé àwọn àti kábíyèsí ni wọ́n mójútó àdìrẹ yìí fún kábíyèsí. Ó dàbí ẹni pé investment yẹn, ó dàbí ẹni pé wọ́n jọ ṣe investment yẹn pẹ̀lú kábíyèsí ni. Nǹkan tá a gbọ́ nìyẹn. So látìgbà tí àǹtí wa Aro dẹ̀ ti ń ṣe àdìrẹ yìí, kò sí ẹnikẹ́ni tó bá wọn dá sí. Àwọn nìkan náà ń ṣe. Gbogbo contract tí kábíyèsí ń gbà fún wọn lọ́tùn lósì. Ẹ rántí ìgbà kan tí wọ́n lọ sí Brazil. Àwọn náà ni wọ́n gbé gbogbo ètò yẹn lọ sí Brazil ńgbà yẹn tí wọ́n lọ gba contract yẹn. Gbogbo ẹ̀ náà la rí lórí social media. So wọ́n ní nǹkan tí ó dùn kábíyèsí ni pé wọn ò lọ sí inú fátírì yìí mọ́. Wípé ṣe ni wọ́n tilẹ̀kùn tó jẹ́ pé àwọn èèyàn wọn ò wá. Gbogbo àwọn òṣìṣẹ́ wọn gan, wọn ò yọjú. Wọ́n ní nǹkan tó dùn kábíyèsí nìyẹn. Bóyá nǹkan tí kábíyèsí fi wá tibẹ̀ pa nìyẹn o, a mọ̀ o. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni pé kábíyèsí rán àwọn guards wọn pé kí wọ́n lọ tibẹ̀ pa. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé
àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Máṣọlá kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín kò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Tọ́ ní àǹtí wa ń yíra mọ́lẹ̀ nígbà tí kábíyèsí lọ ti fátírì yìí, wọ́n níṣe ni wọ́n ń yíra mọ́lẹ̀ o, tí wọ́n ń sunkún wípé kábíyèsí dójú tà wọ́n, pé báwo ni kábíyèsí ṣe máa ti fátírì àwọn. Wọ́n ní ìgbà tí wọ́n débẹ̀ gan, wọ́n láwọn èèyàn fẹ́ ṣe àdìrẹ, wọ́n níbọ̀ àǹtí wa Aró sí ń bẹ̀. Wọ́n ní wọ́n ní ìgbà tí wọ́n débẹ̀, wọ́n ní àwọn security tí kábíyèsí rán, àwọn guards tí kábíyèsí rán lọ síbẹ̀, wọ́n ní kán tibẹ̀ pa. Wọ́n ní àwọn ọmọọṣẹ́ díẹ̀ ló wà ń bẹ̀, wọ́n ní bó ṣe tibẹ̀ pa nìyẹn, tán mú key lọ fún bàbá Wẹ̀rin ńlá. Tá a bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ní agbára Ọlọ́run, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, ẹ bá mi fún fídíò yìí ní thumbs up, ó ṣe pàtàkì fún channel wa o. Ẹ ṣé, Ọlọ́run á bá mi gbọ́ àdúrà yín. Àpò yín ò ní gbẹ o. Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí, ẹ like, ẹ subscribe o. God bless you all.